اللهم صل وسلم وبارك على مفتاح باب رحمة الله. آمين. عدد ما في علم الله. آمين. صلاة وسلاما دائمين بدوام. آمين. صلاة وسلاما دائمين بدوام ملك الله مفتاح الفتاح الفاتح لما أغلق. آمين. والخاتم لما سبق ناسق الحق بالحق والهادي إلى صراطك المستقيم. آمين. وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. Àlàbí. Ayakumullah. Inú ilé tí ò bá ti tò lẹ́gbọ́n àtàbúrò tí ń jà sága kan. Inú ilé tí ò bá ti tò lẹ́gbọ́n àtàbúrò àti máa jà sága kan. Tílé bá tò ní ẹ̀gbọ́n gbọ́dọ̀ dá àga rẹ̀ mọ̀ kábúrò náà sì dá tiẹ̀ náà mọ̀. Mo ń bọ̀ farabalẹ̀. Gbogbo inú ilé tó bá ti jẹ́ inú ilé ńlá àga kan ní máa ń bẹ́ńbẹ́ ẹnìkan sì ni yóò jókòó tì. Bẹ́ẹ̀ni. Ọlá pé kò sẹ́ni ńlá ńlẹ́ ni ò jẹ́ kó mọ̀ pàgà ńlá làgà lé oríire. Allah. Ó dága ńlá mọ̀ ni. Mo ń bọ̀. Ẹni ọ̀rọ̀ ò bá yé ẹjẹ́ á sọ fún un. Bí tàn bá dàrú ìtàn náà là á fi wà. Allah. Èmi ń sọ fún ẹ pé àbùkù kọ́ ni tí wọ́n bí ẹ pé who is your father? Ibi àbùkù wà ní kó dákẹ́ kó má prove ara rẹ. Mo ń bọ̀. Ìjọ tí wọ́n bí ìyá Ànábì Ìsá léèrè pé èmi ló dé kí ló ṣe é gan? Bàbá rẹ ò tí ń ṣe ṣìnà. Bẹ́ẹ̀ ni ìyá rẹ kì í ṣe àgbèrè. Ìmọ̀ ló ti rí ọmọ. Ń sọ fún ẹ pé kì í ṣe àbùkù kí wọ́n sọ pé báwo ló ṣe jẹ́ bí àbùkù wà ní kó má ju ara rẹ. Allah. Ògbọ́n tí Kùránì sọ ni ó ní fà ṣáárátì ilé yìí ó náwó sí ni. Lẹ́ẹ̀kan náà ó sì ní ìní Abdullahi. Èmi sọ fún ẹ pé ṣèbíjọ́ tí wọ́n fi ẹ́ bẹ́ta kí lórúkọ ọ̀rẹ́ lápò dákẹ́ ni ò jẹ́ kí wọ́n forè lò ẹ́. Allah. Àwọn olóró pé wọ́n ń sọ̀rọ̀. Mo ń bọ̀ ana Lisanu Dindi wa ana asadul kalam. Ayakumullah. Tí mo ń sọ fún ẹ nìyẹn pé kó o palẹ̀mọ́ kó o tó jáde ọlọ́pẹ́ palẹ̀mọ́ rẹ ò pọ̀ ní ló jẹ́ káyé wo fíìmù ẹlẹ́kan èyí sọ fún ẹ pé fíìmù tó bá máa dùn ọmọ suspense ẹ̀ sí fatu ni. Allah. Atuni tiri. Àlàbí mo ń bọ̀ gbogbo fíìmù tí wọ́n bá ti parí sí part 1 ẹ lọ mọ̀ pé kò dùn. Kò dùn ní. Àmì àgbà Ọlọ́rundáre kí ló jẹ́ kórúkọ àwọn bàbá yín ṣẹ́kù lónìí tó bá yẹ bẹ́ẹ̀ lánàá táwọn bàbá yín ló gbà ní tó bá yẹ bẹ́ẹ̀ wọ́n parí ayé wọn sínú kẹ́sẹ̀tì ló ṣe ṣe kó ti máa kíláàkì. Allah. Netflix ni wọ́n fi ayé wọn sínú ẹ̀ka ayé máa tún wo kí ni ò jẹ́ kárọ́tì àwọn tí wọ́n bí ẹ̀yìn náà mọ́ ṣebí torí tí wọ́n dàrú tán rí tòní. La ilaha illallah. À ń sọ̀rọ̀ ní Ọlọ́rundáre wọn náà ló mọ̀ tán mò ń sọ fún wọn lónìí pé èyí ni wọ́n ṣe 18 years Remembrance Ọlọ́rundáre bó bá tún máa di another 18 years to come tí wọ́n máa fọ̀rọ̀ lu ẹ̀ ṣá. La ilaha illallah. Mò ń bọ̀ ẹbí ẹlòmíì pé ṣé òun ló ń lò ta lọ́wọ́ àbí ta ló ń lò ó. Dúró ọ̀tọ̀ ni ta ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ lò ta gbogbo ẹni bá fẹ́ lò ta gbọ́dọ̀ lẹ́ nínú ilé tó máa jòkó ọlábẹ́ ẹ̀ lẹ́ni ànádé yìí ni ò jẹ́ káyé kí ní kíkí òní. Àmírù mò ń bọ̀. Ayakumullah. Ntí mo plan wa nú ọ̀rọ̀ òtó yìí tẹ́ ń gbé mi lọ yìí. Èmi a máa wà nú ẹni tó máa sọ̀rọ̀ tó máa fún lẹ́sìn ni kò séyàn dáadáa lé yín ni. Àmì àgbà Ọlọ́rundáre. Damallahu hayatahu. Èmi kí yín o mo sì kí ìkàlẹ̀ yín ọba tó ṣe yín bó ti ṣe yín yìí ọba tí ò ní kájọ́ máa ró lè kìnìún lé yín ọba yín dúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. Ṣèbí dédé bẹ́yìí tẹ jókòó ìlànà àlífà kan náà jókòó wọ́n fún wọn dẹ́ngẹ́ fún sí àníwọ̀n tó bẹ̀rẹ̀ àlífà. La ilaha illallah. Ọba tí ò ní kí wọ́n máa fi dẹ́ngẹ́ fún sí àníjọ́ tí wọ́n rántí àwọn bàbá yín tó lúwa ní kẹ́ máa jẹ́ ìtẹ́ǹjẹ́. Ìsọfẹ́ nìkan jẹ́ oníkò sálífà ní Ọlọ́rundáre mo ní tí wọ́n fi síbẹ̀ yẹn kẹ́sí bàbá rẹ̀ tó. Allah. Bẹ́ẹ̀ wọ́n bá pàdé yín lọ́sàn-án ó pàdé àfáwà ìlàlù bó bá pàdé yín lóru ó pàdé dáre. Allah. Bámi àgbẹ̀ Ọlọ́rundáre ẹ̀yin ni ká kí o. Èmi sọ pé díẹ̀ la máa kí àná ká kí òní tó rántí àná ni o. Allah. Àní kíkí ta fẹ́ kí àná pọ̀ bí kì í ṣe pé ká kí òní tí mú wa rántí àná
àìmọye àná ló tóbi torí kò lónìí ayé sì gbàgbé rẹ̀. La ilaha illallah. ta ni ò sáré fóun fún lo blackberry ṣèbíjọ́ tí iPhone dé everybody pa blackberry tì ní. ǹtẹ́ mi sọ fún ọ ni pé mi sọ fún ẹ pé ò tí ì dèèyàn èmi ò sọ fún ẹ pé ayé ò ní pè ẹ́ ní tó ń pera rẹ yẹn àmọ́ ìjọ tí ẹ new fashion bá dé ṣé kò ní ní old fashion wọ̀ rẹ wọlé. ǹtẹ́ mi bí ọ nìyẹn o. báwo Ọlọ́run dáre bàbá wà nínú ìkàlẹ̀ yín bá ló jẹ́ kẹ́ máa dúró ni. táǹsọ̀ káwọn bàbá yín ò lo ayé. mo fẹ́ yanjú ọ̀rọ̀ lálẹ́ yìí ẹni tó bá máa gbọ́ kó yé o mo kí àfáà tó ṣe pé kúlù máa lámì sátì òye dùlù wìláyà yẹ kúnnù wàlíyà. kánsùlì àmánì. nítorí gbogbo àwọn tájọ́ máa fà táwọn fojú ńláńlá wọ àwọn bàbá wa táwa náà sáré ní ńlá. ó láwọn bàbá wa ti tóbi àwa náà tóbi bí bàbá rẹ léèrè pé tó bá yẹ pé ibi tó ti bá àlìfà bàbá rẹ ló sì wà ní sáyé ọmọ kí. bámi ẹgbà tó ṣe pé kúlù mọ́ lámì sátìwù yẹ dùn wìláyà yẹ kúlù wà níyà. o mo ń bọ̀ ṣùgbọ́n pé nítorí kí wọ́n náà gbọ́ nìyẹn kò sí àbùkù níbi kéèyàn ṣe ọ̀rọ̀ sọ bí àbùkù wà ní kó má ṣèṣì gbà. gbogbo ẹni bá ti sọ̀rọ̀ sọ máa ṣèṣì gbà gbogbo ẹni tó bá mọ̀ pé èsì burúkú tẹ̀wọ̀n lára kó má sọ̀rọ̀ tí ò dáa. kò má gbèsè burúkú. ó ṣe lè lẹ̀ kókó retí kí n lẹ́ bọ́ fún ẹ kí ló ṣe fúlàdì àti ṣékin tó lè lẹ́ mọ́ mi. if you do wèrè I will do wèrè for you. òbí bẹ́ẹ̀ lọ. do normal I will do normal for you. bámi ẹgbẹ́ Ọlọ́run dáre. Dàmọ́lá hayatahu. bàbá ẹ wo ọjọ́ tí à ń kí bàbá Ọlọ́run dáre lánàá ẹ wo ọjọ́ tí ayé ń kí bìjọ́ bàbá Ọlọ́run dáre yẹn ẹ wo ọjọ́ tí ayé ń sọ pé bàbá Ọlọ́run dáre tóbi ẹ wo àná yẹn kẹ wá wò sóni èyí sọ fún gbogbo ayé pé gbogbo ẹ̀yin tẹ̀ ń lé obìnrin orí yẹn ti dàrú ọlọ́mọ yẹn nìdí torí ẹ̀ ló ṣe fẹ́ bídìí rẹ bá jò ṣoṣo máa nífẹ̀ẹ́ ṣá bàbá ẹ wo ọjọ́ tẹ̀ ń lé ìyá wa yìí tẹ̀ ń lé àwọn ìyá wa pé ẹ fẹ́ fẹ́ wọn kọ́mọ̀ wàá gbà fún yín kọ́ wá lọ bírù àfọwọ́ àfírù sí ilé eléégún yóò wà mí tó ti ń gbẹ̀kú báyìí. àmì ẹ̀yin ni mo kí o ẹ wò àfídù àná ẹ wò bílí Ọlọ́run dáre ṣe tóbi tóun ló kó jọ padà ó ní ẹ máa bọ̀ bàbá tàná náà ní tòní a ní èmi lọ tọrùn bọ gbogbo ọ̀nà fàágò ó ní bí gbòǹgbò tu ọ̀nà ó tu à ń bèlè bí ọ̀nà ní tu gbòǹgbò ní òtù. bàbá mo bá yín dúpẹ́ fọlọ́run o ọba tí ò ní káyé máa bu yín ẹ wo Hafeedul ni Muhkliseen nìkan ni ìyàwó nílé Ọlọ́run dáre ni ó ṣe wá rí báyìí lórí ti àmọ́ kò ní burú fún yín láíláí wàlá kùránù wájú Ọlọ́run wàlá hawla wàlá quwwata. Ọlọ́run dáre mo ń sọ fún wọn náà tí wọ́n fi ọ̀rọ̀ lọ láàyè yìí ṣé kí gbogbo wa máa gbé síbi ká máa sọ mùjí ká máa sọ kàrámọ̀ Ọlọ́run dáre ṣóhun ní kókó ni àbí kíkó wa náà máa sáré ayé ẹ̀ lára bàbá yẹn. òun fọ́tò Ọlọ́run dáre wọ́n wá sọ gbogbo kàrámọ̀ tí wọ́n wá ní sọ lè rí bẹ̀ ṣá ẹ̀wọ̀n ní dáàdì yẹn ṣe rí. bámi ẹ̀gbọ́n Ọlọ́run dáre mò ń sọ fọ́ọ̀rì aburú òní ṣe yín mò ń sọ fẹ́ẹ́ nìkan pé njọ́ tí òyìnbó gbé iPhone 6 di ayé ń pariwo ẹ fídíò ọ̀rọ̀ yìí kẹgbẹ́ sọ́nà ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ kó máa bọ̀ ní Ọlọ́run dáre inú ilé Ọlọ́run dáre mo ti fẹ́ sọ ojú àwọn tí wọ́n lọ́rọ̀ ni mo ti fẹ́ sọ yìí kí tóyìnbó tó ní fíkìrà tí wọ́n pè ní fóònù ní bàbá àgbà Ọlọ́run dáre ti lo fóònù sábùtù bìrọ̀ bìrì kàába sọmọ bí wọ́n ṣe nǹkan léere wọ́n ṣe nǹkan lé tí ìrì wà ní sàrújì ni bẹ́ẹ̀ni kí ayé tó mọ kóyìnbó tó ní fíkìrà tí wọ́n pè ní ansẹ̀ ní bàbá Ọlọ́run dáre ti fi nǹkan ṣe títà lómi sí gbọ́ níbi tó wà. Anna Muhammad sábùtù bìrọ̀ bìrì kàába bàbá mi wòlíì pọ̀ láyé o tí wọ́n ṣe ń tó pọ̀ àmọ́ irú Ọlọ́run dáre ṣọ̀wọ́n o ẹ̀ẹ̀kan nígbà ni o èmi ò sọ pé kò sí wòlíì láyé o àmọ́ bẹ́ẹ̀ nìkan wà tó tọ́ Ọlọ́run dáre tó jù lọ alákùnrin fani ilmijan fikirijan famijan lutikijan akirijan fikirijan famijan. gbogbo ojú ọ̀nà ni bàbá Ọlọ́run dáre rìn gágólì sì ta múlẹ̀ yìí bí ó bá tẹ bàbá Ọlọ́run dáre lọ́wọ́ gbogbo kẹ́míkà tí wọ́n fi ṣe ni wọ́n máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan inú yẹ kó yàtọ̀ sẹ́gbẹ́ bámi abọ́jọ́ táyé wà ní òkùnkùn táwọn tí wọ́n bí wà ní ìmọ́lẹ̀. Alhamdulillah. ṣebí karahun ògbín náà la gbọ́nù kan yìí karahun ògbín lásán ìgbín tá a máa ń jẹ tá a máa ń tẹ karahun ìmọ́lẹ̀ yẹn wọ́n ní bàbá Ọlọ́run dáre ó sì mú kan sétí báyìí gbogbo ẹni tí wọ́n bá ti wá mú kejì fún ìjọ tí wọ́n bá ti mú kan sétí ẹ̀ ló ẹni náà ó sì máa gbọ́ mi tó wà. kóyìnbó tó ní fíkírà pé èèyàn máa lo fóònù ní bàbá Ọlọ́run dáre ti lò
èmi sọ fún ẹ lálẹ́ yìí pé dédé bá a ti kójọ yìí ṣé bó bá di ọ̀la báyìí náà táyọ̀ bá máa rántí ẹ náà ṣé yóò rí báyìí àbágbà àlè khalifa èmi kí yín o mi kẹ́ni tọ́lọ́ ń kí o àìní kí yín mọ́ lọ́wọ́ onídàásí yín lágbàdá. àmín. mi sọ fún ọ lálẹ́ yìí pé tó bá gbé dèédé ayé tó fẹ́ máa mánéjì ni ìgbìyànjú rẹ gbọ́dọ̀ ní límìtì àmọ́ tó bá bí ayé tó fẹ́ lò gangan ló wà ní tí ò fún ẹ ló máa dá sí gbogbo ẹni tí ò bá ti dá sí tí ò kàn wọ́n ní fi tí ò kàn lọ subhana rabbika.